ládùúgbò tó ní kálukú wa ń gbé wallahi àmì ni wá tàbá dúró dédé bá ṣe rò pa kéré ṣe bí rú Ìlọrin láwà yìí Ọlọ́run bá kẹgbọ́ àwọn àgbàlagbà tó lọ tó tán sórí tawhid ṣe bí rú Ìlọrin láwà yìí Ọlọ́run bá kẹgbọ́ àwọn àgbàlagbà tó ti lọ tán sórí tawhid ṣe bí rú Ìlọrin láwà yìí Ọlọ́run bá kẹgbọ́ àwọn àgbàlagbà tó ti lọ tí wọ́n tán sórí tawhid ṣe bí ìlú yìí wọ́n ti fi àtùpà kọ́ àwọn èèyàn kéwú kọjá àwa kàtàn a sì ń tẹ́tí à ń gbọ́ ó wà láwọn ìlú tiwa náà irú ilé náà wà láwọn ìlú tiwa náà alhamdulillah àtùpà kéwú àjíké àti àkélálẹ́ àwọn tí wọ́n fún lówó tí wọ́n ní rárá kò sínú tá a fi sin lọ agbọ́tàn nínú ìlúdàgbé bí o mọ gbogbo èèyàn ó mà lájí àgbà Kamaluddin al-Adabi rahimahullah bá a ṣe ń rò Ọlọ́run jẹ́ wọn jẹ́ ní rí lélẹ̀ àwọn ẹni tí ó fojú hàn náà pé á ilé ikú díẹ̀ káàtó Ọlọ́run bá yá fún wọn ṣọ́ àwà pọ̀ mẹ́ bó ṣe wá rí hùn èmi àti yìí òǹkà wá tó láti yí ìlú padà láti tún lù ṣe òǹkà wá ẹ̀ táwà bá dúró déédéé ولو استقاموا وَأَلَّوْ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُمْ مَاءً ẹ̀bá ń parí ọ gọ́dàkọ́ ọ̀rọ̀ وَأَلَّوْ اسْتَقَامُوا tọ́bá lè dúró dídí táwà bá jìnà sí gbogbo ìran pálapàla ọlọ́nṣọ́ mi ọlọ́nṣọ́ yìí náà ṣe àwọn pé tí Ibn Abbas sọ ni ó ní àwọ̀ ayé ní ṣe tọ́ máa ń wà kákú sí nǹkan wọn lè fi wá ṣe ẹ̀yẹ́ àfá àyínú lọ́n dákùṣọ́ wọn bẹ̀rẹ̀ ìbẹ́ ẹlẹ́dúró sọ fún yín pé wọ́n dúró dédé ọlọ́nṣọ́ wọn bẹ̀rẹ̀ ọlọ́nṣọ́ wọn because ẹmọ̀ páwọn yóò sọ̀rọ̀ gan àbí yóò dànkan rú gan irú ẹ̀ ló fi jẹ́ pé àwa rẹ̀ ká ṣọ́ra jù wọ́n dúró dédé sọ fún yín ọlọ́nṣọ́ mi àti yín bẹ̀ wàláhì tàbá kódà tí ó já ṣiṣẹ́ gan wọ́n sọ ìsá ṣe gan wọ́n sọ wọ́n sọ débi pé ó tí ẹ̀ káwà ṣe series alhamdulillahi rabbil alamin ọlọ́ni sì máa sọ ẹwẹ́ alhamdulillahi rabbil alamin so èmi àti tàbá tí dédé tọ́lọ́n bá rí lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀sìn yìí náà ló wà kìí ṣẹgbẹ́ kìí ṣe gangan ẹ̀sìn yìí náà ló wà ọlọ́run ọdí yuslihu Allahu al-bilada bina ó lè fàwá tún lù ṣe àwọn kan ò mọ̀ wá kódà àwọn ìwájú kú pẹ̀lú àṣùgbọ́n wọn ni ó ìpá àwọn ilé ẹ̀sìn wọn balance àmbẹ̀lọ́n an yaj'alana mithalan yuqtada fihi bil khayr ó yẹ ká jẹ́ àpẹẹrẹ dáadáa nínú ọdẹ